gbọ́ nǹkan tí bàbá Alebiosu sọ nípa Agbala Gabriel. nígbà t'Agbala Gabriel gbowó fún mi ó gba 5.5 million kò gba £1 lọ́wọ́ mi ó ní Alebiosu ẹ máa kówó yẹn lọ mo tún ní ẹ fún mi lákàntì church kí n ṣòwò síbẹ̀ ó lẹ́yìn tẹ́ ẹ nídìí owó àní ẹ máa kówó yìí lọ mo fagídí mo ní irọ́ mo gbọ́dọ̀ ṣòwò sákàntì mi. ó bá fẹ́ kí n jábọ́ kò ní gbé mi débi ẹni tó gbé mi débi kò ní jẹ́ ń jábọ́. olórin kan náà tún rorí tiẹ̀ òun náà tún kọrin ó ní ta bá ti kí yìnyínyìnyín tán ẹ jẹ́ ká kí ganigani náà àwọn ganigani ló jẹ́ káyé mọ̀ bá a ṣe tó. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òun lọ̀rọ̀ Agbala Gabriel tí gbogbo oníkálukú kàn bẹ̀rẹ̀ sí ní jáde tí wọ́n ń sọ oríṣiríṣi tẹ́lómi bá ti rí opportunity kékeré kan báyìí á wá lò kọjá yìí ẹ̀ oníkálukú kan bọ́ sórí social media oníkálukú ń sọ̀rọ̀ ìbàjẹ́ ṣé bẹ́ẹ̀ náà ni Agbala Gabriel ti ẹ̀ ṣoore fẹ́nìkan rí. dẹ̀ máa wo gbogbo àwọn tó ń sọ̀rọ̀ against Agbala Gabriel yìí o ọ̀pọ̀lọpọ̀ wọn jọ tí Agbala Gabriel ti ń gbéyàn jáde tó ń dáwó fún ẹlòmíì ò dá £1 síbẹ̀ tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ nípa ẹni yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn ọlọ́gbọ́n ló lè yé àwọn tó lè yé àwọn bíi wòlíì àwọn bíi àfáà àwọn oníṣẹ̀ṣe àwọn tó ń yíwọ́dà àwọn ló lè yé. tẹ́ ẹ bá rí ẹnikẹ́ni tó ń gbàyàn là tàbí ń gbàyàn sílẹ̀ àwọn ayé máa ń mọ́nítẹ̀ wọ́n máa ń dúró tì ní. ǹjẹ́ yìí tí ẹ mọ̀ wípé gbogbo àwọn tó ń gbé wá sọ́dọ̀ Agbala Gabriel ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé àárẹ̀ ara nìkan kọ́ ló ń ṣe wọn ẹlòmíì ogun yẹn inú ìdílé ẹ̀ ló ti wá. nígbà tí wọ́n gbé dé ọ̀dọ̀ Agbala Gabriel àwọn yẹn máa tún mọ́nítọ̀ ẹ̀ débẹ̀ ókè ìwọ ló fẹ́ gbàlẹ̀ lọ́wọ́ wa mélòó èèyàn ń bẹ tó máa tẹrí sí tó máa gbàlẹ̀ ṣé bí ọmọ tó ń wá ń sọ pé ó gbowó lọ́wọ́ òun ibì kan náà ti kọ́ gbé lọ wọn ò rí owó gbà fún níbẹ̀ owó tó tiẹ̀ gbà fún níbẹ̀ gan ò ṣe é máa fẹnu sọ nínú owó tó nílò tó fẹ́ lò. Agbala Gabriel wá gba owó fún ó yọná nínú owó yẹn gbogbo èèyàn wá dìde oníkálukú wá ń lọ bẹ́ẹ̀ ni màmá kan náà jáde ó bí ìbejì kan síbì kan ó ṣe gbá kan ó ṣe kò ṣe Agbala Gabriel ló máa kọ́ bímọ síta ṣé Agbala Gabriel ẹni tó kọ́ bímọ síta Agbala Gabriel ló kọ́kọ́ lọ báyìí sùn lótẹ́ ìyẹn jẹ́ new thing ẹ wá rí bí opportunity. ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ṣe rí àwa Yorùbá ò kì í ṣe èèyàn rí ohun tá a máa ń wá ni pé ká fara wa wálẹ̀ kó tó di pọ́ ọmọ yẹn pariwo kan gbó lọ́wọ́ òun gbogbo yín wà ń bẹ̀ o ẹ ò jáde o ìgbà tọ́mọ yẹn wá parí olórí burúkú ni ó ṣe gbá ó ṣàwùjẹ́ kí n ṣàṣírí kan tó mú gbogbo ìwọ tó bá bá tọmọ ọlọ́mọ jẹ́ wọ́n á bá tọmọ ẹ̀ jẹ́ wọ́n á bá ti ọmọ ẹ̀gbọ́n jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń jáde yẹn bí ìfẹ́ mẹ́ni tó wù kó jẹ́ gbogbo àwọn ìyá tó ń jáde yẹn ṣé ìyá lọ́wọ́ yẹn àbábíàgbà ẹlòmíì náà torí pé ó ń ṣe ohun tó ń ṣe òun náà jáde ó ń sọ̀rọ̀ against ẹ mọ̀ọ́mọ̀ ni ẹ fẹ́ bàjẹ́ ṣùgbọ́n kinní kan ẹ̀gbọ́n kan tí Bíbélì wí ni ó ní do not judge ó ní ẹ má dẹnikẹ́ni lẹ́jọ́ ó ní kábà má dá yín lẹ́jọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ ò lè escape lọ́dọ̀ Ọlọ́run máa padà dá yín lẹ́jọ́ èmi ò lè sọ̀rọ̀ Agbala Gabriel níbi láéláé actor ni mi ti gbogbo yín mọ̀ ó ṣe fẹ́mi rí o bẹ́ẹ̀ ló ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa nígbà t'Agbala Gabriel gbowó fún mi ó gba 5.5 million kò gba £1 lọ́wọ́ mi ó ní Alebiosu ẹ máa kówó yẹn lọ mo tún ní ẹ fún mi lákàntì church kí n ṣòwò síbẹ̀ ó lẹ́yìn tẹ́ ẹ nídìí owó àní ẹ máa kówó yìí lọ mo fagídí mo ní irọ́ mo gbọ́dọ̀ ṣòwò sákàntì mi wọ́n dẹ̀ fún mi lákàntì church mo dẹ̀ ṣe 500k síbẹ̀ kò gbó lọ́ mi ó dá gbogbo ń tẹ́ wá ń sọ yìí ń jẹ́ gbọ́ bí Agbala Gabriel ipò gbowó fún yàn ó tún wá lọ ń yọ ọ̀tọ̀ lẹ sọ pé ó ṣe máa gbowó sákàntì ẹ̀ ó tún change ẹ̀ ó tún gbowó sákàntì àwọn tó ń tọrọ fún wọ́n ì táwọn ẹbí ẹ̀ níyẹn ò dìde kí wọ́n ṣe ìwọ náà tó ń bá sórí social media ní ìsìn ṣé ìwọ tẹ́ ẹ sọ̀rọ̀ pé onídìí ẹ bóyá máa rẹ́yìn fún ẹ ní 1000 tó bá rọrùn bẹ́ẹ̀ kí ló dé Yorùbá ò ní ṣe Yíbò ò ní ṣe bẹ́ẹ̀ fúnra wọn kí nǹkan ṣẹlẹ̀ sí Yíbò kí Yíbò ẹgbẹ́ ẹ̀ wá dìde kán lò yẹn bí opportunity kán náà fẹ́ fa ẹni yẹn wálé Haúsá ò ní ṣerú ẹ̀ kí nǹkan ṣẹlẹ̀ sí Haúsá ẹgbẹ́ ẹ̀ Haúsá yẹn wá dìde kó máa sọ̀rọ̀ against Haúsá ẹgbẹ́ ẹ̀ àwa Yorùbá yìí náà ni abájọ tó fi jẹ́ yẹ̀yìn ní gbogbo wa ń wà nítorí a ò nífẹ̀ẹ́ ara wa a ò fẹ́ lọ síwájú ara wa kí lẹ fẹ́ rí gbà ń bẹ̀ jọ tó o bá fà wálẹ̀ tó lọlẹ̀ pátápátá tí ò jẹ́ èèyàn mọ́ njó lè dúró níta pé èmi rè tí mo fa Agbala Gabriel wálẹ̀ you cannot do that wọn ò bí ẹrẹ́ o lè sọ
wàá kàn máa mọ̀ nínú náà ni dẹ̀ máa wọ ọlọ́run sọ pé gbogbo abanijẹ́ tó ń bàyàn jẹ́ kiri oníjọ́ tó ń bá dẹ́kun àti bànijẹ́ oníjọ́ yẹn la máa bàyàn jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bàjẹ́ àtọkùnrin àtobìnrin mi ràn anybody o èmi náà wà ní social media mo wà dáadáa gbogbo àgbáyé ló ń gbọ́rọ̀ tèmi tó o bá fẹ́ jáde sí mi kájọ fà gbogbo ẹ̀yin ìyá tẹ́ jáde ẹ̀yin ìyá òṣì yẹn tó jẹ́ pé máa wáyé nìkan wọ́n ní ìyá àbẹ̀jì twins lovers òun náà lọ opportunity òun jáde òun ṣépè òun sọ oríṣiríṣi ìwọ tó jẹ́ pé àmọ́ story yẹn mo sì máa sọ story yẹn náà èmi yìí mo sì máa sọ story yẹn lórí àwọn ọ̀bẹ̀jì yẹn mo sì máa sọ story yẹn mo ń bọ̀ ń bẹ̀ ẹ̀yin èèyàn mi mo bẹ̀ yín mo mọ̀ pé tá ẹ bá sọ̀rọ̀ táwọn tó ń help ẹ àwọn diaspora tó ń bá help ẹ mọ́ ọlọ́run máa tún gbẹ́lòmíì dìde àfi tí kì í bá ṣe ọlọ́run ló pè lókun ó láwọn tí mo pè ní mo yàn àwọn tí mo yàn àwọn ló máa ń ṣe lógo ẹ ṣọ́ra yín o kí ẹ pàṣẹ ọlọ́run bàmá bàyí ire o.